ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí ẹnìkọ̀ọ̀kan wa kú dédé àkókò yìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ rẹ̀ nínú ayé wa. Ọlọ́run tó ń pa wá mọ́ nígbà gbogbo, tó tún dá wa sí títí di òní. Mo kí wa káàbọ̀ sí àkókò oore ọ̀fẹ́ Ọlọ́run fún ti òní. Lórúkọ Jésù Kristi Olúwa, oore ọ̀fẹ́ rẹ̀ yóò tó fún ayé wa. Orúkọ mi ni Àlùfáà Stephen Abíọ́dún Ọládipúpọ̀ láti inú ìjọ onítẹ̀bọmi ògo Olúwa ní agbègbè Àkóbọ̀ nílùú Ìbàdàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa wa, orúkọ yín ti níyì tó ní gbogbo ayé. A dúpẹ́ aláyọ̀ ayìn yín lógo fún ojú rere yín tó pa wá mọ́ títí di àkókò yìí. Olúwa, ẹ gba ọpẹ́ wa. Olúwa, a dúpẹ́ fún ọ̀rọ̀ rere tí ó ṣe ayé wa níre, tí ó ṣe ayé wa ní àǹfààní tí ẹ ti pèsè sílẹ̀ fún ọjọ́ òní. Olúwa, mo gba àdúrà bí a ó ṣe máa gbọ́ ọ̀rọ̀ náà. Olúwa, ohun tí ẹ fẹ́ kí ó ṣe nínú ayé wa, Olúwa, ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀. Ní orúkọ Jésù Kristi, oore ọ̀fẹ́ láti ṣe ohun tí ẹ̀yin Ọlọ́run náà ń fẹ́ nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí. Lórúkọ Jésù, Olúwa, ẹ fi fún wa. A ó máa yìn yín, a ó máa gbé yín ga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní òní, orí ọ̀rọ̀ tí a ó máa gbé yẹ̀wò, ó ní mo pè ní ta ni yóò lọ? Ta ni yóò lọ? A máa kà nínú ìwé Ẹ́kísódù orí 10. A ó kà láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 11. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí. Olúwa sì sọ fún Mósè pé, wọlé tọ̀ Fáráò lọ, nítorí tí mo ti mú àyà rẹ̀ le àti àyà àwọn ìránṣẹ́ rẹ̀, kí èmi kí ó lè fi iṣẹ́ àmì mi wọ̀nyí hàn níwájú rẹ̀, àti kí ìwọ kí ó lè wí ní etí ọmọ rẹ àti ti ọmọ ọmọ rẹ ohun tí mo ṣe ní Íjíbítì àti iṣẹ́ àmì mi tí mo ṣe nínú wọn, kí ẹ̀yin kí ó lè mọ̀ pé èmi ni Olúwa. Ẹsẹ̀ 3. Mósè àti Árónì sì wọlé tọ̀ Fáráò lọ, wọ́n sì wí fún un pé, báyìí ni Olúwa Ọlọ́run Hébérù wí, ìwọ ó ti kọ̀ pẹ́ tó láti rẹ ara rẹ sílẹ̀ níwájú mi. Jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ, kí wọn kí ó lè sìn mí. Ṣùgbọ́n bí ìwọ bá sì kọ̀ láti jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ, kíyèsí, ní ọ̀la ni èmi ó mú èésú wá sí ẹ̀kún rẹ. Ẹsẹ̀ 5. Wọn ó sì bo ojú ilẹ̀ tí ẹnikẹ́ni kì yóò lè rí ilẹ̀. Wọn ó sì jẹ àjẹkù èyí tí ó bọ̀ tí ó kù fún yín lọ́wọ́ yín. Yóò sì jẹ igi yín gbogbo tí ó rúwé nínú oko. Wọn ó sì kún ilẹ̀ rẹ àti ilé àwọn ìránṣẹ́ rẹ gbogbo àti ilé àwọn ará Íjíbítì gbogbo tí àwọn bàbá rẹ àti àwọn bàbá rẹ kò rí rí láti ìgbà ọjọ́ tí wọ́n ti wà lórí ilẹ̀ títí ó fi di òní olónìí. Ó sì yí padà, ó jáde kúrò lọ́dọ̀ Fáráò. Ẹsẹ̀ 7. Àwọn ìránṣẹ́ Fáráò sì wí fún un pé, ọkùnrin yìí yóò ti ṣe ìkẹkùn sí wa pẹ́ tó. Jẹ́ kí àwọn ọkùnrin náà kí ó lọ, kí wọn kí ó lè sin Olúwa Ọlọ́run wọn. Ìwọ kò tí ì mọ̀ pé Íjíbítì ń run tán. Ẹsẹ̀ 8 tí ó jẹ́ ẹsẹ̀ wúrà wa kà báyìí pé, a sì tún mú Mósè àti Árónì wá sọ́dọ̀ Fáráò. Ó sì wí fún wọn pé, ẹ lọ sin Olúwa Ọlọ́run yín, ṣùgbọ́n àwọn ta ni yóò lọ? Mósè sì wí pé, àwa ó lọ, àti èwe àti àgbà, àti àwa ọkùnrin, àti àwa àti àwọn ọmọbìnrin wa,
pẹ̀lú àwọn agbo àti ọ̀wọ́ ẹran wa ni àwa ó lọ. Ẹsẹ̀ ìkẹwàá, ó sì wí fún un pé kí Olúwa kí ó pẹ̀lú yín bẹ́ẹ̀ bí èmi ó ti jẹ́ kí ẹ lọ yìí àti àwọn ìwé yín, ẹ wò ó nítorí ibi ń bẹ níwájú yín. Ẹsẹ̀ ìkọkànlá tí a ó ti dánu dúró, bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ọkùnrin ẹ lọ kí ẹ sin Olúwa, èyí ni ẹ̀yin sáà ń fẹ́. Wọ́n sì lé wọn kúrò níwájú Fáráò. Ní abala bíbélì yìí ó yé wa dájúdájú pé Ọlọ́run ni ẹlẹ́dàá ohun gbogbo, ó ní àṣẹ lórí ohun gbogbo tí ó dá. Ẹnikẹ́ni kò sì ní àṣẹ lórí ohunkóhun àyàfi àwọn tí Ọlọ́run gbé sí ipò àṣẹ. Àwọn náà pẹ̀lú wọ́n ń gba àṣẹ láti ọ̀dọ̀ Ọlọ́run ni. Ọlọ́run ní àṣẹ ní gbogbo ilẹ̀kílẹ̀. Èyí kìí ṣe ìgbà àkọ́kọ́ tí Ọlọ́run yóò rán Mósè àti Áárónì sí Fáráò ọba Íjíbítì láti lè jẹ́ kí ó fi àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀ kí wọ́n lọ sí ibi tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wọn. Bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run mọ̀ pé Fáráò kò ní í gbọ́, ṣùgbọ́n kí Ọlọ́run tìkára rẹ̀ kó lè fi agbára rẹ̀ hàn, kó lè fi ìjẹ́ Ọlọ́run rẹ̀ hàn lórí ohun gbogbo tí ó dá, ní gbogbo ìwà tí Fáráò ń wùyé. Síbẹ̀ ó tún rán Mósè sí ọba yìí, ó rán wọn láti kì í nílọ̀ pé kí ó jẹ́ kí àwọn ènìyàn kí ó lọ. A ó rí dájúdájú níbi abala kíkà wa yìí pé Ọlọ́run fẹ́ ìtúsílẹ̀ pátápátá fún àwọn ènìyàn rẹ̀. Ọlọ́run fẹ́ ìtúsílẹ̀ pátápátá fún gbogbo ènìyàn. Ọlọ́run fẹ́ òmìnira pátápátá fún gbogbo ọmọ Ísírẹ́lì, ṣùgbọ́n Fáráò kò fẹ́ bẹ́ẹ̀. Èyí hàn gbangba nínú bíbélì kíkà wa yìí, pàápàá jùlọ tí a bá wo ẹsẹ̀ ìkẹjọ níbi tí Fáráò ti ń béèrè pé àwọn wo ni yóò lọ. Ó ń béèrè pé àwọn ta ni yóò lọ. Kò fẹ́ kí gbogbo àwọn ọmọ Ísírẹ́lì ní òmìnira. Kò fẹ́ kí gbogbo àwọn ọmọ Ísírẹ́lì kó kúrò ní sàkáání rẹ̀. Ṣùgbọ́n ìdáhùn Mósè ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn tí ó bá ṣetán láti sin Ọlọ́run wọ́n gbọ́dọ̀ sìn pẹ̀lú gbogbo ohun tí wọ́n ní. Àwọn tí wọ́n bá fẹ́ jẹ́ olùsìn Ọlọ́run, àwọn tí wọ́n bá fẹ́ jẹ́ olùtẹ̀lé Ọlọ́run, wọ́n gbọ́dọ̀ tẹ̀lé pátápátá, tọkàntọkàn, tẹ̀mítẹ̀mí àti gbogbo ohun tó bá jẹ́ tiwọn. Èyí hàn gbangba nígbà tí Mósè ń dáhùn pé àti àwa àti ọ̀dọ́mọkùnrin àti ọmọbìnrin àti agbo ẹran àti ọ̀wọ́ àti gbogbo ni a fẹ́ lọ. Túmọ̀ sí wípé tí ìwọ náà bá sin Ọlọ́run, tí o bá fẹ́ faramọ́ Ọlọ́run, faramọ́ pátápátá, faramọ́ pẹ̀lú gbogbo ọkàn, ẹ̀mí àti ara rẹ. Fi ọkàn rẹ sìn, fi ọkàn rẹ tẹ̀lé pátápátá. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Lá ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun náà orí ọ̀fẹ́ ọjọ́. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán. Ó ṣe ní láàánú pé àwọn ènìyàn lónìí wọ́n ń fẹ́ onírúurú nǹkan, wọ́n ń fẹ́ onírúurú ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀ ń fẹ́ ààbò kúrò lọ́wọ́ agbénipa, agbénisowó, agbéniṣètùtù ọ̀la, ṣùgbọ́n wọn ò fẹ́ kọ ìréde òru sílẹ̀. Ọ̀pọ̀ ń fẹ́ ìbùkún lọ́wọ́ Ọlọ́run, ṣùgbọ́n ìwà jìbìtì tó wà lọ́wọ́ wọn ò ṣetán láti kọ̀ sílẹ̀. Èyí kò lè mú èrè wá fún ènìyàn. Ẹni tí yóò bá gba ohunkóhun lọ́wọ́ Ọlọ́run, ó gbọ́dọ̀ ṣetán láti fi gbogbo ayé rẹ̀ fún Ọlọ́run. Ọ̀pọ̀ tilẹ̀ ń fẹ́ ìjọba ayérayé pẹ̀lú Ọlọ́run, ìbágbépọ̀ títí láéláé pẹ̀lú Ọlọ́run,
ṣùgbọ́n wọn kò ṣetán láti gba oore ọ̀fẹ́ ayérayé tó wà nínú Jésù Kristi. Irú ipò wo ni ìwọ olùgbọ́ mi wà ní àkókò yìí? Oore ọ̀fẹ́ mìíràn nìyí fún ọ láti gba ohun gbogbo tí Ọlọ́run ní fún ọ. Oore ọ̀fẹ́ mìíràn nìyí fún ọ láti gba gbogbo ohun tí Ọlọ́run pèsè sílẹ̀ fún ọ. Ǹjẹ́ o ṣetán láti yọ̀ǹda gbogbo ayé rẹ sílẹ̀ fún Ọlọ́run? Má ṣe ṣe bí ọba Fáráò tí ó fẹ́ fi àwọn abala kan kalẹ̀ láti lọ sin Ọlọ́run. Má fi abala kan kalẹ̀ nínú ayé rẹ, fi gbogbo ayé rẹ fẹ́, fi gbogbo ayé rẹ fún, jẹ́ kó jẹ́ olùdarí àti alákòóso ayé rẹ. Ó sì nígbàgbọ́ pé á darí rẹ lọ sí ilẹ̀ ìlérí, á darí rẹ lọ sí ilẹ̀ tó ń sẹ̀ fún wàrà àti fún oyin, á darí rẹ lọ sínú ìjọba ayérayé tó ti pèsè sílẹ̀ fún àwọn tó fi ayé wọn fún. Fi gbogbo ọkàn rẹ fún Olúwa, yọ̀ǹda gbogbo ayé rẹ fún Olúwa lónìí. Lórúkọ Jésù yóò sì dára fún ọ. Iṣẹ́ rẹ, ìwà rẹ, ìṣe rẹ, ìsọ̀rọ̀ rẹ, kódà ìwọṣọ rẹ jẹ́ kó jẹ́ fún Olúwa. Má sọ wípé abala kan ni mo fẹ́ ṣetán láti yọ̀ǹda fún Olúwa. Má sọ wípé èyí mi ò lè fi sílẹ̀, ó ti di bárakú. Fi ayé rẹ fún Olúwa. Oore ọ̀fẹ́ rẹ̀ tó fún ọ láti lè jẹ́ kó rọ̀ ọ́ lọ́rùn láti ṣe èyí. Má rò pé báwo ni ó ṣe ṣe. Fi ayé rẹ fún un nípasẹ̀ Jésù Kristi. Gbà á gbọ́, òun yóò sì mú ọ sí rere. Ìdáwọ́lé rẹ yóò sì máa yọrí sí rere nígbà gbogbo. Mo rọ olùgbọ́ ọ̀rọ̀ wa kọ̀ọ̀kan lónìí láti ṣe ìgbésẹ̀ yìí, láti gbé ìgbésẹ̀ yìí torí pé ọ̀la lè pẹ́ jù. Jẹ́ kí a tẹrí ọkàn wa ba, kí a gba àdúrà pé Olúwa, mo fi ayé mi fún ọ, Olúwa gbà mí. Mo yọ̀ǹda gbogbo ayé mi fún ọ, Olúwa gbà mí. Gbàdúrà pé Olúwa ràn mí lọ́wọ́ láti lè bọ́ rìn bó ti tọ́ àti bó ti yẹ pẹ̀lú ohun gbogbo tí í ṣe tèmi. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Olúwa, mo gbàdúrà fún àwọn ènìyàn yìí. Olúwa, bí wọ́n ṣe ń ṣe ìpinnu láti yọ̀ǹda gbogbo ayé wọn fún yín, ẹ̀yin Olúwa, Olúwa ẹ tẹ́wọ́ gbà wọ́n. Oore ọ̀fẹ́ àti agbára láti tẹ̀síwájú pẹ̀lú yín pẹ̀lú gbogbo ọkàn wọn àti ohun gbogbo tí í ṣe tiwọn, Olúwa ẹ fi fún wọn. A ó máa yìn, a ó máa gbé yín ga nínú ìdáwọ́lé wọn lónìí. Olúwa ẹ mú wọn ṣe rere. Olúwa, ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní ìtẹ̀síwájú láti máa gbádùn ètò tó ń jáde láti ìkànnì yìí, tẹ bọ́tìnì pupa tó wà ní abẹ́ fọ́nrán àwòrán tí ò ń wòye. Èyí yóò fún ọ ní oore ọ̀fẹ́ láti máa ní àǹfààní sí gbogbo iṣẹ́ ìránṣẹ́ tó ń jáde ní ìkànnì yìí. Ní abala kejì ẹ̀wẹ̀, ó rí àmì aago kan tó wà níbẹ̀. Èyí tó o bá ti tẹ̀ yóò máa jẹ́ ìrántí, yóò máa ṣe ìrántí fún ọ láti lè mọ àkókò pé àkókò mìíràn ti tó fún iṣẹ́ ìránṣẹ́ láti orí ìkànnì yìí. Bí a ṣe ń ṣe èyí, Olúwa yóò máa bùkún wa lẹ́kùnrẹ́rẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.